Anybody unnecessary, go back to do. No, I didn't from beauty, my phone number is bàbá tí wọ́n mú inú ilé kan lọ yìí ni wọ́n pa bàbá náà sí tí wọ́n gé orí ẹ̀ orí tí wọ́n gé. ariwo ti pọ̀ jù. wọ́n bímọ yìí àti bá oníṣẹ́ tó pẹ̀lú ọ̀gbẹ́ wọ́n fi
ẹjọ́ orí ìrẹ́ ń bẹ ní ọ̀dọ̀ wa láti wá wo tí wọ́n ti pa báyẹn tí wọ́n ti gbé orí rẹ̀ kan tó lọ gbé fẹ́ni tí wọ́n fẹ́ lo orí. Bí a bá tún ṣe ń ṣe náà ẹ máa tẹ̀lé wa ká lọ ẹ jẹ́ ká lọ síbi tí wọ́n gbé. Yàrá yìí ni wọ́n ti mú bàbá tí wọ́n gbé orí rẹ̀. Wọ́n gbé lọ fẹ́ni kọ́ fẹ́ ti ṣe ògùn sí wíńdò ẹ̀ kọ́ lè máa rí lórí dáadáa. Ẹ̀yin mélòó ni ẹ pa bàbá ìkókó ní pé ẹ gbé lọ fún ẹni tẹ́ fẹ́ gbé lọ fún? Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́jọ́ pa. Bọ́sí bí ọ̀rọ̀ tó mú pọ̀ sọ ìfẹ́ bó ṣe rí nù. Ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta lẹ́jọ́ pa ẹ wá gbé orí fún ẹni tí ọbẹ̀ ìlú ló fi gbé. Bébí orí òun náà lójó ta bá nínú apẹ. Sọ̀rọ̀ sókè orí bàbá kí ni orúkọ bàbá orúkọ mọ̀gbẹ́ ti béèrè orúkọ rẹ̀ kó tó di pẹ́. Kí ni orúkọ bàbá tẹ́yìn? Kí ni wọ́n pe orúkọ bàbá tí wọ́n gbórí ẹ̀ fún? Kí ni orúkọ bàbá tẹ́yìn gbórí ẹ̀? Báwo ló ṣe mú bàbá yẹn? Tó ti bì ọ́ níṣẹ́. Ọwọ́ ara Míràn sí Pepsi, aláyé náà ló ń lo Míràn sí Pepsi àti owó ẹ̀kọ́ tí wọ́n sínú Pepsi yẹn tí mo gbé fún. Sọ̀rọ̀ sókè. Ẹran yẹn. Bó ni ó ṣe pàdé bàbá tí bàbá fi lè gba Pepsi lọ́wọ́ ẹ̀? Kí ni àwọn nǹkan tó lò? Ó ti wà mẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀, mo tún máa ń rí ibẹ̀ ní bẹ́ẹ̀sì ẹ̀ ní ibẹ̀ ní ìkìrìnrìn ìkì. Ṣùgbọ́n àti wá sọ fún mi mo wá lọ wá ilé ìbálòdì. Bàbá yìí wà ní ìgbà ìṣòro wọn kọ́. Irú èèyàn wo ni bàbá yẹn? Èèyàn tó ní skọ́skọ́rí orí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tí ara rẹ̀ ò yá. Nígbà tó ṣe pé wá kúkú ti di pọ́ wà ń bẹ̀, kò sí ní tẹ́ bá gbé fún tí ò ní gbà, ẹ wá ra mínírà, ẹ fi oògùn sínú ẹ̀, ẹ gbé fún bàbá yẹn. Irú oògùn wo lẹ fi sínú ẹ̀? Irú lẹ ti rí oògùn tẹ fi sínú ẹ̀? Èmi bá mi sínú ẹ̀. Kẹ́mísì náà ni àti. Kẹ́mísì wo lẹ ti rà? Sọ̀rọ̀ sókè ìwọ mò ń bá sọ̀rọ̀ kó lẹ ti rà. Kẹ́mísì bo. Ó lọ fògùn mú ní ògùn ló fi kẹ́mẹ́ ogun kó fi ẹta tẹ́nì ní mílíọ̀nù tó wà ó lọ fògùn mú alọ́tọ̀nà tó jì ní sọ̀sọ́bọ̀ wá gbọ́ pé. Ọya sọ̀rọ̀ bó ló ṣe ṣẹlẹ̀. Ẹ wo bí ẹni sùn kí lórúkọ ti ní orúkọ tèmi Adékúnlé gílẹ̀ jẹ́ ọkọ̀ ọmọ ọdún mélòó ni ẹ? Àdúgbò wo lẹ ń gbé? Àdúgbò lẹ ń gbé ọmọ àdúgbò ní yín. Ó dà bó lẹ ṣe marákùnrin yìí àtẹni tó gbólẹ́gbẹ̀ẹ́ yìí. Ẹ̀fà ìmọ̀ nígbà tí mo gbọ́ Márúwá. Márúwá bo lẹ ń gbóngbó síbo. Ní ìgbà tí mo gbọ́ wá ní láti lọ bí ọdún mẹ́rin àti ìgbà tí mo máa rájẹ̀ sí Yorùbá. Ní ìgbà ni mo mọ̀ wọ́n. Ṣé lóòótọ́ ìgbà náà lẹ mara? Ìgbà náà lẹ mara. Kí lórúkọ ti ní? Abdulrasheed kìíní. Ẹja mú kọ̀ọ̀kan. Ẹja padà síbí. So ìgbà tó mọ̀ wọ́n kí lẹ fi kọ́kọ́ bẹ̀rẹ̀ mímọ̀ra yín? Wọ́n wá ṣe ìkànnì mi, mo kọ́ ọ́nṣẹ́ olókèdè kan. Ẹnìkan pè mí, tí mo máa kọ́ iṣẹ́ olókèdè kan débi ṣáájú. So wọ́n á ní kí n kọ́ ọ̀nà. Tí mo máa kọ́ oníṣẹ́ àwọn oṣù kan ká mọ́ra, mo ṣe wá nìyẹn sọ́dọ̀ bá ṣe mọ́ra nìyẹn. Ṣùgbọ́n tó wá tó staff kan wọ́n lọ́dún bí ṣùgbọ́n sẹ́yìn wá lẹ́yìn àwọn onídìí ìkájú, àwọn onídìí orí gbígbẹ́. Ìjẹ́ tiẹ̀ o. Ta ló sọ pé òní lórí gbígbẹ́?
kọ́ bẹ́ẹ̀ ṣáájú kan ẹ̀yin lẹ́lẹ́ nítorí gbígbẹ́. so ìgbà tó ń ṣàtúnṣe sọ ẹbí oṣù kan tí ẹgbẹ́ ilé ìwé mi ò fẹ́ mi ṣe so mi ìwà àgbà tí wà láì sí pọ̀ jù wọ́n ní ẹ̀kọ́ máa rí màá kọ́lẹ́sì mẹ́rin tí ó bá yín ṣe gbà yẹn so máa kọ́lẹ́sì mọ́ ifá ìyẹn wẹ̀ fáwálé yìí. wà ní jẹ́ fáwálé ọ̀dà. èmi ni àwọn mọ̀ tí àwọn trust tí mo kó tó ń kó fún tí mo kó ní ilé lọ so mo ṣe àwọn ẹ̀mí ó ti wọn lọ bí jọ́ mẹ́ta bí ẹni wà láwọn fẹ́ pọ̀ máa pẹ́ nìyẹn mo ṣe pẹ́ nìyẹn wà láì ní ti pọ̀ jù so mo ṣe á rí. o pe fáwálé. ẹ̀fọ́ ẹ̀ mọ̀ pé. máa dákọ ẹni tó bá pè. wà láì ní ti pọ̀ jù lórí ìkan yẹn ó wá ní pé o ti kó owó yẹn fún 50,000 fún àwọn kan tó máa ra páàtì ẹ̀ lọ́wọ́ wọn pé wọn ò tí ì gba owó yẹn so àṣàrà ìlú. òun lélẹ́yìí. náà ní jókòó pọ̀. òun náà ní jókòó. ẹ má jà dàrú. àwa gbalẹ̀ ní ọ̀dọ̀ mi láti máa so àwa sọ̀rọ̀ níbi òwò náà ń pa wọn pa so ìgbà tí wọ́n gbalẹ̀ tán ní wíkẹ̀ndì ọ̀sẹ̀ tó lọ yìí so wọ́n ló fẹ́ rí mi pẹ̀lú pásọ̀ tó fi wá pásọ̀ náà gbé mi rí yìí so wọ́n lè bèèrè ọ̀rọ̀ ìlọ́wẹ̀ pásọ̀ gbà ó ló fẹ́ rí àfáà náà n tó fẹ́ rí mi tí mọ̀ àfáà onídìí kan ájú tábà èpè sí wàhálà pé nǹkan ájú wa ṣe fi sìn tó bá lè bí orí tó mi ò lè gẹ́ gbogbo nǹkan wọ́n lè gẹ́ ṣé ọkùnrin ló sọ pé òun lè gẹ́ torí. ok so ẹnìkan wà tá a ti fún lóògùn tí ò tí ì ṣiṣẹ́ yẹn tí mo ṣe pé sẹ́kẹ́sẹ́ mo pe ẹni yẹn torí ẹ pe fáwálé. mo pe fáwálé pé owó tó sẹ́ńdà pé kó wá kó dá owó ló pàbí olówó ẹni àti rí ẹnìkan bí a ṣe tẹ̀lé nìyẹn so lẹ́lẹ́ kò tí ẹ ṣáàjọ pa àtẹ̀lé bí a wá débi sa so ó wá wọlé wàṣẹ wọlé ọmọ ẹni wọlé kójú jẹ́rìí sí àfà wá pe àwọn ẹ̀rọ tí máa ti sọ ní ká ẹ̀ ṣe o ẹjọ́ pánu. ẹ̀ṣẹ̀ apalẹ́ dèbò. sọ̀rọ̀ sókè. àdúgbò bó lẹ̀ ń gbé ilẹ̀ ń gbé bó lẹ̀ ṣe mẹ́ni bó lẹ̀ ṣe mẹ́ni. kẹ́yìn náà wà mọ́lúwà ni. ok. ó sì ń dáhùn kan lẹ́yìn ó sì wọlé nítorí sọ fún mi kọ́ mi iṣẹ́ kílẹ̀ yìí ń ṣe ẹ̀yin náà sì ń pa wọ́dà. bọ́ ẹ wo bí ẹ ṣẹ̀ṣẹ̀ máa fi odidi èèyàn jóògùn ní tiyín kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ ló ṣe ìbílẹ̀ ta ló mú ṣe eléyìí wá tó fi wò pé o nídìí odidi èèyàn tó fi jóògùn. àkọsílẹ̀ kìíní yẹn àjò yẹn ìgbà tí ìbá nínú mi tí ò ṣe bí ẹgbẹ́ tí ò. ní tí ẹ bá ṣe kí ni. kẹ́ni kan tí ẹ bá ní tí ò fọ́lọ́ ẹ̀ ní tí ẹ bá ká ọmọ. àjò kí lájò yẹn. àjò lu àṣírí. ta ló fún wọ. àwọn tí wà lọ́wọ́ mi tipẹ́tipẹ́. ta ló fún ẹ. mo jogún ẹ̀ ibo lọ́wọ́ ta ni. nínú ìwé bàbá mi. bàbá rẹ náà máa ń pààyàn gbà tán wà láyé. mo ì pààyàn sọ. báwo náà ṣe wá ń mọ orúkọ yẹn. ta ló bẹ̀ ọ́ ní sẹ́yìn gangan ìwọ gangan ló fẹ́ lò fúnra. àmọ́ ìyẹn ká gbọ́dọ̀ gbìyànjú náà ok. kí ẹ gbìyànjú orí tẹ̀ ń wá. kí n gbìyànjú ìbò àṣírí fún mi wípọ́ so bá ní kí n bá ṣàpè. kálẹ̀ pè. àfá yìí mo pè àfá yìí pè mí èmi náà àjọ pera wa. ok ọmọ yẹn ti dé o tí mo bọ́rọ̀ dé sí ẹ̀yẹ yẹn wọ́n á fún owó yẹn wọ́n wá ní Thursday náà ní lágẹ̀ẹ́tì ẹ̀ tó bá di Jímọ̀ kí n tún wá òtúnṣẹlẹ̀ Jímọ̀ náà Saturday náà òtúnṣẹlẹ̀ náà Sunday yẹn ni mo wá jí wá. ẹ jí wá sọ́dọ̀ wọn. bàṣẹ ilé wọ́n ní ọmọ yẹn ń ṣe wọ́n ní ọmọ ọkùnrin yẹn ifá yẹn ń ṣe ọdún eégún lẹ́gbẹ́dá ìṣàgbọ̀gbọ̀dẹ ẹ̀ tí mo wá wá bí mo ṣe rí ẹni nìyẹn wọ́n sì ta àfa ò tí ì dé o àfa ò tí ì dé o bá rí bẹ́ẹ̀ so. ẹ rí bọ̀bọ̀ yìí àbí Fáwálé. ok ok. nígbà àtàfà wa dé padà láti fi tán lọ ẹgbẹ́dá ọgbọ́n eégún yẹn ló bá ní kábàámọ̀ kí ni ẹ ti wà ní nílẹ̀. sẹ́ni ló pè nǹkan máa bọ̀. ẹni ó pè wá méjèèjì níta àwọn ẹni ẹ máa bọ̀ ojú wa ní pátá sí ilé wọn ní kémi lóko pé mi ò mọ àṣekè níyẹn ti àṣewọ́n tán bẹ́ẹ̀ ṣe wọ́n ti ṣe tán kí ni ẹ̀ wá ń hun ẹ wọlé kẹ́ dúró. wọ́n ti dúró tán. mo wá fẹ́. ẹ gbọ́ sẹ́ ti dúró tán kẹ́ tó pè wọ́n wọlé. ẹ sì náà ti dúró tán kẹ́ tó wọlé. wọ́n ti dùn. ẹ máa ń sùn lẹ̀.
kí ló ṣẹlẹ̀ ṣé ẹ fẹ́ ẹ ń pèlè pẹ̀lú ọpọlọ wa ni. ọyá máa sọ̀rọ̀ ṣé lọ́wọ́ ẹ ti ju kẹ tó pè ṣé ẹ wọlé ti dúkẹ́ tó pè wọ́n wọlé. ṣé ẹ ti ju kẹ tó pè wọlé. Ọ̀yá. bí mo ṣe ń sọ ọ́ tàlẹ́ àná nìyẹn. máa sọ̀rọ̀ lọ báyẹn máa sọ̀rọ̀ lọ báyẹn. so wọ́n ṣá ṣe tá máa ṣe máa fún mi ó dà wọ́n bá mi dé bọ́lá jí. kí ni a fún ọ. orí wọ́n gé orí ẹ̀ níyẹn lọ́wọ́. orí èèyàn tí wọ́n dú. ẹ sì gbé lẹ́yìn lọ́wọ́ ẹ̀sìn. Orí èèyàn tẹ́ ẹ gbọ́ gbé wá gbé délé kí ló wá ṣẹlẹ̀. Sọ̀rọ̀ sókè. Ẹ ti kó gbogbo èròjà yín kún. èmi náà ìwọ nìkan kọ́ ìwọ nìkan kọ́. èmi nìkan ẹ̀yin nìkan lẹ jó orúkọ sí ni ti jẹ́. Ọlálẹ́kan Àkàndé sẹ́yìn gangan lẹ gbanú lé. wọ́n mọ ìṣòògùn pọ̀. Iṣẹ́ bricklayer. Iṣẹ́ kábàyàn gbadé bíi jẹ́ẹ̀tì. Iṣẹ́ jẹ́ẹ̀tì mo ṣe tí mo fi máa ráyè. ṣé ìgbálẹ̀ fún àdúgbò. Bàbá mi gbalẹ̀ fún kọ́nsọ́mà. ọ̀dà bó wà lọ́rọ̀ ohun tẹ́ jọ ń sọ ẹ̀ orí tẹ́ ẹ pa sẹ́yìn ẹ̀yin lẹ múṣẹ́ wà báwọn ló múṣẹ́ wá báyìí. Ẹni tó múṣẹ́ wá rè. ta ló múṣẹ́ wá? ló múṣẹ́ wá. Ẹni tí múṣẹ́ wá fún mi. Ẹni tó mú. wọ́n á fẹ́ yìí. Ta ló sọ pé áàfù kan tó wà nílẹ̀? ó wá ṣe ó wá ṣe ó kù. Kó wọn lọ ọdún ẹ̀ tí wọ́n fẹ́ ta ọjà ẹ fún wọn. Ṣé tá a bá débò lè báyìí àárẹ̀ nìyẹn? Ààrẹ nìyẹn. Ifun ẹni yẹn sọ wípé tí wọ́n bá kó